ojúmọ́ tèmi ti mọ́ bẹ́ẹ̀ ni ọ̀yẹ́ ti là ní pèrègèdè báyìí bójúmọ́ tèmi ṣe wá mọ́ báwa lókè èpẹ̀ ire owó ire ọlá ire ọmọ àtẹ̀kù tí ń ṣe bálẹ̀ ọ̀rọ̀ òní yóò máa mọ́júmọ́ gbogbo wa fún ti àkókò yìí níbi yóò kí àti láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì àrólé bàbá 1010 TV 2 níbi tá a ti ṣe bẹ́ẹ̀ mú ròyìn wá láti ọbalẹ̀ bí nǹkan ti ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ẹ ti mọ̀ bí ìṣe mi ó kọ́ mi ò yí padà àyànfẹ́ Elédùmarè òun lèmi jẹ́ kókó oníròyìn ẹjẹ́ ń sísọ lójú rẹ̀ ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ní falafala. Ó yá kí n máa bẹ̀rẹ̀ níbi tó ga jùlọ o Ààrẹ Bọ́lá Ahmed Tinubu máa ti fọwọ́ sí júwe ilé fún ọ̀gá àgbà fún àjọ NNPCL lórílẹ̀‐èdè Nàìjíríà ó sì ti yan ẹlòmíràn ní wàràǹṣeṣà báyìí. Orílẹ̀-èdè yìí kì í ṣe orílẹ̀-èdè tó gba ìjọba àwa ara wa láàyè bí tí wù kó mọ Peter Obi ló sọ èyí di mímọ̀. Bẹ́ẹ̀ ni ní ti ìpínlẹ̀ Ebonyi gómìnà Nwufuru náà ti pàṣẹ fífi páńpẹ́ òfin gbé àwọn kọmíṣánná 6 kan àti àwọn kọ̀ǹtrátọ́ọ̀sì èyí tí wọ́n ṣe iṣẹ́ àkànṣe ìjọba ìpínlẹ̀ Ebonyi náà báṣubàṣu. Látàrí ìpànìyàn tó ń fojoojúmọ́ wáyé ní ìpínlẹ̀ Benue ọmọlé ìgbìmọ̀ asòfin ní ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ làbújá ti ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti wá ojútùú sí àwọn wàhálà àti làásìgbò ìpànìyàn tí ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Tẹ́rí iṣẹ́ ọlọ́pàá iṣẹ́ àdúrà ni iṣẹ́ ìpèsè ní pẹ̀lú èyí tẹ́ bá wù níwà ni yóò sọ ohun táwọn ará yóò sọ nípa yín IGP Káyọ̀dé Ẹgbẹ́tòkun ló ṣàlàyé ọ̀rọ̀ fáwọn ọmọlẹ́yìn rẹ̀ nínú iṣẹ́ ọlọ́pàá. Ọlọ́run fún alágbára ní sùúrù ni o sójà kan rèé tó gé ìka ọwọ́ arákùnrin tó ń ta bàtà nítorí ọ̀rọ̀ owó tó dìjà láàrin àwọn méjèèjì ní ìpínlẹ̀ Niger. Orí kó àwọn òṣìṣẹ́ mọ́ṣúárì 3 kan yọ lọ́wọ́ àwọn ará ìlú Tinubu tá fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa wọ́n lórí ẹ̀sùn nǹkan ọmọkùnrin òkú kan tó di àwátì ní ilé ìgbókùpamọ́sí wọn ní ìpínlẹ̀ Abia. Ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. Níṣẹ́ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti fi ọwọ́ sí júwe ilé fún ọ̀gá àgbà fún àjọ NNPCL lórílẹ̀‐èdè Nàìjíríà ó sì ti yan ẹlòmíín sí ipò ọ̀hún ní wàràǹṣeṣà. Níbàámu pẹ̀lú àtúntò ìwé òfin fún àjọ Nigerian National Petroleum Company Limited NNPCL ní orílẹ̀‐èdè Nàìjíríà èyí tí alága fún àjọ ọ̀hún èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti yọ ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ náà àti alága fún àjọ ọ̀hún kúrò lórí àlééfà báyìí ní ìbámu pẹ̀lú àtúntò ìwé òfin ètò ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó tò pẹ̀lú àwọn ìgbìmọ̀ àjọ NNPC yìí níbi tí ó ti fi ọwọ́ sí júwèlé fún ọ̀gá àgbà pátápátá fún àjọ náà Lẹ́lẹ̀ Kyari àti ẹni tó jẹ́ alága fún àjọ ọ̀hún Pius Akinyelure ìyún ní inú àjọ NNPC ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn àti ìlànà àtẹ̀lé Báyọ̀ Ọ̀nànúgà ló fi sójú òpó ayélujára X rẹ̀ lánàá òde yìí níbi tó ti sọ síbẹ̀ wípé pẹ̀lú ìtẹ̀síwájú táàrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń fẹ́ lágbọn ètò epo ní orílẹ̀-èdè Nàìjíríà tá a mọ̀ sí epo rọ̀bì òun ló fà á tó fi ṣe àtúntò àwọn ìgbìmọ̀ tó wà ní ẹnu iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Nínú àlàyé rẹ̀ ó ní gbogbo àwọn ìgbìmọ̀ àtàwọn ènìyàn tí wọ́n yàn pẹ̀lú ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ NNPC lọ́dún 2023 àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni 11 ọ̀hún gbogbo wọn pátá lààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti ṣe bẹ́ẹ̀ pààrọ̀ wọn báyìí tó sì ní kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ní wàràǹṣeṣà bẹ̀rẹ̀ láti èní tí ń ṣe ọjọ́ 2 oṣù kẹrin ọdún tá a wà yìí tá a wá ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó yàn láti fi rọ́pò Lẹ́lẹ̀ Kyari tó jẹ́ ọ̀gá àgbà NNPCL òun náà ní ẹnjìníà Bashiru Báyọ̀ Ojúlárí àti ẹni tí ó jẹ́ Hamadu Musa Kida pẹ̀lú àwọn míì nínú ìgbìmọ̀ ọ̀hún ó ní pàtàkì tó mú kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó máa gbé àwọn ìgbésẹ̀ yìí kó sẹ́yìn kí tẹ̀síwájú tó lámìlaka kó lè bá wa nípa ètò ọrọ̀ ajé
pẹ̀lú bó ṣe jẹ́ pé epo rọ̀bì ó náà láàárọ̀ gbọ̀kúlé jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ṣe àwọn àlàkalẹ̀ oríṣiríṣi pẹ̀lú àfojúsùn ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ìgbésẹ̀ rẹ̀ kí ètò gbogbo kó lè bá a tò ju ti àtẹ̀yìnwá lọ ní agbọn ètò epo rọ̀bì lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wo, orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè tó gba ìjọba àwarawa láàyè rárá o. Peter Obi ló sọ èyí di mímọ̀. Ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ ní inú ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 Peter Obi ló máa ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí móhùnmáwòrán Arise TV lánàá òde yìí, níbi tó ti ṣe ní àlàyé pé ní orílẹ̀-èdè Nàìjíríà tá a wọ̀ yìí kò sí ti ń jẹ́ ìjọba àwarawa àfi tá a bá ń tanra wa ló yà kù. Ó ní ṣé ìjọba tó ń bẹ lóde yìí láàsọ pé ó ń ṣe ìjọba àwarawa ni àbí àwọn tó jẹ́ elétò ìdìbò tá a mọ̀ sí INEC ni wọ́n gba ìjọba àwarawa láàyè. Ó ní INEC tó jẹ́ wípé wọn kì í fi àyè sílẹ̀ fún àwọn ènìyàn tí wọ́n kẹsẹ̀ járí nínú ètò ìdìbò. Ó ní bí kì í ṣe pé àwọn olóṣèlú tí wọ́n mọ̀ pé wọ́n ti làmìlaka tí wọ́n sì rí nǹkan gbà lọ́wọ́ wọn. Ó ní INEC náà fi àyè lẹ̀ fún. Ó tún ṣe ní àlàyé pé ọ̀gọ̀rọ̀ àwọn tó ń darí orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n lo ayédèrú ìwé ẹ̀rí tí wọ́n sì ń ṣe màgòmágó pẹ̀lú àwọn ìwé ẹ̀rí wọn tí kì í ṣe èyí tó tọ́ àti èyí tó yẹ. Òun ni wọ́n ń lò. Ó ní ṣèjọba àwarawa láwàá pé léyìí. Ó mà tún ṣe ní àlàyé pé ṣẹ́rí ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń bẹ lórí àlééfà báyìí yìí tó ṣe nílérí fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Òun náà ni ààrẹ náà ó ní ó múṣẹ lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú bó ṣe sọ dúnà pé nígbà tí ààrẹ tó ń ṣe ìpolongo ìbò ó mọ̀ sọ dúnà tó fi ọwọ́ bẹ́ẹ̀ wá sọ̀yà pé ibi tí ààrẹ àná Muhammadu Buhari tó pa ètò rẹ̀ tì sí ibẹ̀ ni òun yóò ti gbé. Ó ní ṣé kò wá rí bẹ́ẹ̀, ẹ jẹ́ ká wọ nínú ìgboro báyìí nípa ọ̀rọ̀ owó dọ́là àti náírà. Ẹ rí i pé yàtọ̀ tó lámìnaka ó ti bá ohun gbogbo. Ó ní nípa ètò epo bẹntiró ẹ̀yin náà ti mọ iye tí à ń tà àti iye tí wọ́n rà á ní ìta báyìí. Níṣe ni Peter Obi ló tún ṣe àlàyé ọ̀rọ̀ pé bóun ṣe wà yìí o tó bá ṣe pọ̀ lòun wà lórí àlééfà ni gbogbo nǹkan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń ṣe bálabàlá yìí òun yóò ti mójútó dáadáa lágbọn ètò ẹ̀kọ́, ètò ìlera, ètò ọrọ̀ ajé àti àwọn ètò míì tí Peter Obi tó là kalẹ̀ pé òun yóò ṣe àmójútó rẹ̀ gidigidi. Ó sì ní bóun ṣe wà yìí o òun kò ṣetán láti ní àjọṣepọ̀ kankan pẹ̀lú àwọn ẹgbẹ́ kankan àfìgbà tí wọ́n bá tó sọ pàtó àti pàtàkì ohun tí wọ́n fi ń kó ẹgbẹ́ náà jọ. Ó ní nítorí bóun ṣe wà yìí òun ò ṣe ní bó bú lẹ́sẹ̀ láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní láti ṣe àtúntò àti ìmúdàgbàsókè bá orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ó ń bẹ ní ó kan àyè òun ò sì ní túláàsì ni pé kí òun jẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n tá a bá ti rẹni tí ó gba Nàìjíríà kalẹ̀ nínú wàhálà àti làásìgbò tá a kóra wá sí yìí ó lọ́kàn òun balẹ̀. Fídíò náà rèé á ṣàfihàn rẹ̀. Pointedly there about reflection. Let's reflect on the 2 years into President Tinubu's term, what is known as the midterm. As we look into what he's been doing for the last 2 years, how would you assess his midterm? Well, Charles, you know, I always don't want to be involved in assessing this present government, because I've always remained consistent that he is doing well. Because what he promised the people is exactly what he's doing. That he will start and continue from where the previous government stopped. And that is doing well, Charles. You can go and use every measure. I've said it in this studio before. Somebody who made dollar at 300 and something, 400, is now 1,005. Charles is done fantastic. Same in fuel, same in everything, same in unemployment, you know, everywhere, in terms of democracy, in terms of everything, is in on the sliding side. And that is doing well, because that's what he promised. Well, I suspect they're likely to disagree with you. I mean, the president's team have suggested that his reforms are working and that his management prudence is bringing back international confidence. They say that growth may be slow, but it's on an upward curve.
and that Nigeria's fiscal position has improved considerably, which is the precursor to investing in infrastructure and innovation such as technology. But you don't agree with that assessment? Ó dá ní ìpínlẹ̀ Ebonyi báyìí gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún Nwifuru òun ló mà ti ṣe bẹ́ẹ̀ pàṣẹ fífi páńpẹ́ òfin gbé àwọn kọmíṣánnáàsì 4 kan àti àwọn kọ̀ǹtráktọ̀sì gbogbo lórí bí wọ́n ṣe ṣe iṣẹ́ àkànṣe ìjọba ìpínlẹ̀ ọ̀hún báṣubàṣu nípínlẹ̀ Ebonyi. Ẹni tó jẹ́ gómìnà ti ìpínlẹ̀ Ebonyi Francis Nwifuru òun ni ó mà ti ṣe àlàyé ọ̀rọ̀ pẹ̀lú bó ti sọ dímọ̀ wípé òun ti pàṣẹ kí wọ́n lọ rèé fi páńpẹ́ òfin gbé àwọn kọmíṣánná 4 ọ̀tọ̀ọ̀tọ̀ àti alága ìjọba ìbílẹ̀ kan ní ìpínlẹ̀ Ebonyi náà nígbà tó ń ṣe àlàyé láti ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ ètò fi léde lánàá òde yìí ó sọ dímọ̀ pé gómìnà Francis Nwifuru ó ní ó kọrojú sí iṣẹ́ àkànṣe èyí tí àwọn kọmíṣánnáàsì àti àwọn kọ̀ǹtráktọ̀sì tán gbé iṣẹ́ náà fún náà ń ṣe báṣubàṣu pẹ̀lú bó ṣe ní gbogbo ìwé àdéhùn táwọn jọ ṣe ṣáájú kí wọ́n tó bẹ̀rẹ̀ iṣẹ́ àkànṣe náà ó ní wọ́n ti fi orí rẹ̀ láti fi sápá báyìí nígbà tó sì ní àkókò àti gbèdéke ìgbà táwọn là kalẹ̀ fún ètò iṣẹ́ àkànṣe náà gbogbo ẹ̀ ni wọ́n ti ṣe báṣubàṣu náà ṣe bẹ́ẹ̀ dojú rẹ̀ rú rádaràdà lára àwọn kọmíṣánnáàsì èyí tí ó ṣe bẹ́ẹ̀ fọwọ́ òsì júwe ilé fún ó ní ẹni tí ó pè ní kọmíṣánná tí orúkọ rẹ̀ ń jẹ́ ọ̀jọ̀gbọ́n Omaka kọmíṣánná tó ń rí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ gíga ní ìpínlẹ̀ Ebonyi. Bákan náà Victor Chukwuwu ẹni tó ń rí sí ọ̀rọ̀ agbègbè Ifeanyi Ogbuewu ọ̀rọ̀ àṣà àti ohun àbáláyé Uchenna Igwe ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti oyè jíjẹ ní ìpínlẹ̀ Ebonyi tó fi mọ́ Moses Ekuma ẹni tó ń rí sí ètò ìlera àti kọmíṣánná Felix Igboeke ẹni tó jẹ́ alámòjútó iṣẹ́ àkànṣe ní ìpínlẹ̀ Ebonyi. Bákan náà ni ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ Afikpo èyàn Timothy Nwaji ló ti ṣe bẹ́ẹ̀ ní kí wọ́n fi páńpẹ́ òfin gbé àwọn ènìyàn méjèèjì ọ̀hún pẹ̀lú àwọn kọ̀ǹtráktọ̀ tí wọ́n jọ ṣe bẹ́ẹ̀ gbéṣẹ́ fúnra wọn. Ó ní gómìnà ní ìpínlẹ̀ Ebonyi kò fi ọwọ́ rẹ̀ mú àṣeyọrí ìṣèjọba rẹ̀ òun ló fà á tó fi gbé àwọn ìgbésẹ̀ yìí torí wípé ìlérí tó ṣe fáwọn ará ìlú ó ní láti mú ìdàgbàsókè bá ìpínlẹ̀ Ebonyi ó ní ṣùgbọ́n àwọn ènìyàn tó ń kójọ yìí wọ́n fẹ́ máa ṣe bẹ́ẹ̀ fa ọwọ́ aago rẹ̀ sẹ́yìn ìdí pàtàkì sì rèé tó fi gbé ìgbésẹ̀ tó gbé yìí láìpẹ́ yìí náà ni gómìnà ọ̀hún ló ti ṣe bẹ́ẹ̀ kéde wípé òun yọ àwọn 3 kan ní ipò gẹ́gẹ́ bí kọmíṣánná ní ìpínlẹ̀ ọ̀hún nígbà tó sì sọ dímọ̀ wípé ẹ̀sùn tí wọ́n ní wípé àwọn ènìyàn náà wọ́n ń sá lẹ́nu iṣẹ́ wọn tí wọ́n sì mójútó iṣẹ́ ọ̀hún bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. Wàyí o àwọn 4 nínú kọmíṣánnáàsì ló ti ní kí wọ́n fi páńpẹ́ òfin gbé báyìí nígbà tí alága ìjọba ìbílẹ̀ kan tó ń bẹ láàrin wọn àti àwọn kọ̀ǹtráktọ̀sì èyún agbaṣẹ́ṣe tí wọ́n gbéṣẹ́ fún ní ìpínlẹ̀ Ebonyi lórí ẹ̀sùn pé wọ́n ti da ojú iṣẹ́ náà rú wọ́n sì ti ṣe iṣẹ́ ọ̀hún báṣubàṣu. Látàrí ìpànìyàn tó ń fojoojúmọ́ wáyé ní ìpínlẹ̀ Benue báyìí níṣe ni àwọn ọ̀dọ́langba àti ọmọlé ìgbìmọ̀ asòfin ní ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ l'Àbújá náà ti ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti wá wọ̀rọ̀ kọ̀fin ṣàdá àti ojútùú sí wàhálà tó ń ṣẹlẹ̀ ọ̀hún ní ìpínlẹ̀ Benue náà. Ẹni tó jẹ́ ọmọlé ìgbìmọ̀ asòfin ní Àbújá tó ń sojú ìjọba ìbílẹ̀ Òtúkò sí Ohimini ìyún Blessing Ono ó mà ti fi ohùn léde tó ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kó wá ojútùú sí ìpànìyàn àwọn Fúlàní darandaran tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Benue èyí tó ní káàrẹ kéde national emergency lórí ìpànìyàn ọ̀hún nígbà tó ń ṣe ní àlàyé ó sọ dímọ̀ wípé ó ti pẹ́ táwọn ti ń ké sí ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ wípé kán bá wọn wá ojútùú sí ìpànìyàn àwọn Fúlàní darandaran yìí èyí tó ṣe wípé ojoojúmọ́ gbogbogbà wákàtí ìṣẹ́jú sí ìṣẹ́jú ó ní wọ́n fi ṣe bẹ́ẹ̀ sọsẹ́ tá sì ń sọ òkò ìbànújẹ́ sínú ilé àwọn olùgbé ìpínlẹ̀ Benue ó ní tá a bá wí lọ tá a bá wí bọ̀ níṣe ni àwọn
aṣọ aláàbò agbófinró gbogbo wọ́n máa sọ wípé àwọn tí ń ṣiṣẹ́ lé lórí ó ní títí di àkókò yìí a kò rí nǹkan kan tó jẹ́ pàtàkì tí wọ́n ń ṣe lórí àwọn ìlérí wọn ó ní bàbá sọ pé àwọn ń ṣiṣẹ́ lé lórí lẹ́ni nígbà tí ilé ọ̀lọ́wọ́ bá tún fi mọ àwọn oníṣẹ́ láabi náà wọ́n tún ti bẹ̀rẹ̀ ṣẹ́ tí wọ́n tún ti sọ̀kò bànújẹ́ sínú mọ̀lẹ́bí ẹlòmíràn ní ìpínlẹ̀ Benue èyí tó ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Òtòpòyí níbi tó ti sọ nímọ̀ wípé òṣìṣẹ́ fẹ̀yìntì ti àjọ kọ́sítọ́ọ̀mù ètò orúkọ rẹ̀ jẹ́ Onche Akatu ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ ṣekú pa nílé rẹ̀ tó ń bẹ ní Asatu ìjọba ìbílẹ̀ Òtòpòyí nígbà tó sì tún sọ nímọ̀ wípé bí wọ́n ṣe ṣekú pa òṣìṣẹ́ fẹ̀yìntì náà tán níṣẹ́ náà tún jẹ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jí wọn gbé ó ní sáwọn ẹni tí ó ní àwọn ènìyàn náà wọ́n sì máa béèrè fún owó ìtúsílẹ̀ tá a mọ̀ sí ránsọ́ọ̀mù oníṣẹ́ni tí wọ́n ti ṣekú pa ó ní kó tún máa wá ránsọ́ọ̀mù káàkiri ó ní mélòó láti ẹ̀wá fẹ́ sọ nínú ìṣekúpa àwọn Fúlàní darandaran tó ti di gbogbogbò àti gbogbo àsìkò ní ìpínlẹ̀ Benue náà tẹ́ ẹ̀ bá sì wá gbàgbé níṣe ni àwọn ọ̀dọ́ langba náà ti ń lérí tá sì ń dún fùrùkọ́kọ́ pé àwọn náà wọ́n ti ń sún àwọn kan ògiri o àwọn máa ti bẹ́ẹ̀ kọjú ìjà sí àwọn oníṣẹ́ láabi ọ̀hún nígbà yòówù tí wọ́n bá tún ṣe bẹ́ẹ̀ wu ìwà burúkú náà àmọ́ ṣá o níṣe ni ẹni tó jẹ́ ọmọlé ìgbìmọ̀ asòfin náà Blessing Onua ó mà ti rọ̀ wọ́n wípé ẹ ṣe sùúrù ẹ̀já fọwọ́ wọnú òun yóò bá àwọn olóṣèlú àti ìjọba òun yóò bá wọn ṣe ìpàdé àpapọ̀ láti wo ojútùú sí ìṣekúpani àwọn Fúlàní darandaran ọ̀hún ó nítorí tá a bá fi ìdájọ́ sí ọwọ́ ara wa ní í ṣe látọ̀bà nǹkan jẹ́ ju bí ó ṣe yẹ lọ ó ní fún ìdí èyí òun mọ ìnira àti ìrora tí wọ́n ń kojú lọ́wọ́ ní ìpínlẹ̀ Benue ó ní ṣùgbọ́n ẹjẹ́ àfi sùúrù àtọ́gbìn òtòlò ká fi tu ọ̀rọ̀ náà òun yóò ké sí àwọn tọ́rọ̀ kàn láti wo ojútùú sí àmọ́ ṣá o níṣe ni àwọn ọ̀dọ́ langba nínú ìpínlẹ̀ Benue náà ti fi àkékọ́rí báyìí pẹ̀lú bí a ṣe ń ṣe àfihàn àwọn fídíò oríṣiríṣi tí wọ́n fi ń ṣe ìfẹ̀hónúhàn wípé bó bá yá àwọn náà yóò máa kọjú ìjà sí àwọn oníṣẹ́ láabi ọ̀hún táwọn yóò sì gbára àwọn kalẹ̀ bí ìjọba ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀ tábàkọ̀ láti wo ojútùú sí ìṣekúpani àwọn Fúlàní darandaran torí pé wọ́n ní ó ṣeé ṣe káwọn ìjọba gan kan lọ́wọ́ nínú ìpànìyàn tí ń wáyé ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Benue náà. We will do our peaceful protest. No man, God of a woman can stop us because enough is enough. Look at the way every night people will be chased from their homes, people will be killed, people will be kidnapped. Today we are expecting another killing. Today we are expecting another kidnapping. Today we are expecting Fulani herdsmen. Today we are expecting people's properties to be destroyed. How can we remain like this? Enough is enough. We use this. ṣe rí iṣẹ́ ọlọ́pàá ní ṣíṣe lórílẹ̀‐èdè Nàìjíríà iṣẹ́ àdúrà ni bẹ́ẹ̀ iṣẹ́ ìpèsè ni pẹ̀lú ó kàn wá jẹ́ pé èyí tẹ́ bá wù níwà òní yóò júwe ntara yóò sọ nípa yímọ̀ ni IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun ló ṣe ilé àlàyé fáwọn ọmọlẹ́yìn rẹ̀ ní inú iṣẹ́ agbófinró pẹ̀lú fídíò kan tí ẹni tó jẹ́ ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun bó ṣe ń bá àwọn ọmọlẹ́yìn sọ̀rọ̀ àtàwọn ọ̀gágun ní inú iṣẹ́ ọlọ́pàá nínú fídíò ọ̀hún ibẹ̀ ni IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun ló ti ṣe ní àlàyé pé sẹ́ẹ̀rí iṣẹ́ tẹ́ ẹ̀yàn láàyò yìí iṣẹ́ tó níyì púpọ̀ ni tó sì jẹ́ iṣẹ́ kan pàtàkì láàrin àwọn iṣẹ́ tí ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní iṣẹ́ ọlọ́pàá iṣẹ́ àdúrà ni bẹ́ẹ̀ iṣẹ́ ìpèsè tún ni pẹ̀lú ó kàn jẹ́ pé èyí tí ẹ bá mú nínú méjèèjì ó ní aráyé yóò ṣe fún yín ó ní bó ń ṣe wà yìí pẹ̀lú bó ń ṣe jẹ́ ọ̀gá àgbà fún àwọn ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní gbogbo àyè tó ń ti ṣiṣẹ́ wọn ò fún òun lépèrè o níṣẹ́ náà máa ń ṣe àdúrà fún òun látàrí pé òun ṣiṣẹ́ òun bí iṣẹ́ àwọn sì ṣe àwọn tó tọ́ ó ní bó tilẹ̀ jẹ́ pé àwọn kan bẹ lórílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé tó o bá ń ṣe dáadáa báyìí ìgbà náà nínú ó mọ̀ bí wọn torí pé àwọn ò fẹ́ kó o ṣe rere àti pé wọ́n ti gbàgbọ́ pé iṣẹ́ ọlọ́pàá iṣẹ́ burúkú ni ó ní ìwọ ni kó má wo gbogbo ohun tó wù kó kálukú wọn ká lè máa sọ níṣẹ́ ni kó kọjú mọ́
mọ iṣẹ́ tiẹ̀ tó bá ṣàtìmọ̀ pé iṣẹ́ tó dáa tó sì mú àdúrà wálé ó ní òun ṣe yìí ó ní bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣiṣẹ́ ìpè náà lórílẹ̀‐èdè nàìjíríà lára àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ọ̀hún ó dáa kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n yí èrò wọn padà kí sì tún iṣẹ́ ọwọ́ wọn ṣe á ṣe àfihàn fídíò rẹ̀ níbi tí Káyọ̀dé Gbétòkun tó ti gba àwọn ènìyàn rẹ̀ nímọ̀ràn. I used to tell people that this job is the most interesting job that you can ever get. It's a job you do and people will pray for you. It's also a job you do and people will curse you. So it is you, the policeman, that will determine which one you want. If you want prayers, you will get enough prayers in this job. Let me tell you that everywhere I have worked, I'm your Inspector General of Police. I can tell you that everywhere I've worked, people have prayed for me. But the police job is not also a like-me job, because you can't please everybody. Even when you are doing the right thing, people they will criticize you, they will condemn you, because your actions don't favor them. Because your actions don't. Kọ́lọ́run fún alágbára ní sùúrù ni o. Sójà kan rèé tó gé ìka ọwọ́ arákùnrin tó ń ta bàtà nítorí ọ̀rọ̀ owó tó di wàhálà láàrin àwọn ènìyàn méjèèjì. Oníṣòwò bàtà kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Abraman Salisu ó ní sójà kan ló mà ṣe bẹ́ẹ̀ gé ní ọmọ ìka ọwọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ilé ìtajà rẹ̀ tó ń bẹ ní ìtòsí Jolly Bread ní Minna tí ń ṣe ìpínlẹ̀ Niger. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé pé sójà tí orúkọ rẹ̀ ń jẹ́ Sudik ó ní ó ṣe bẹ́ẹ̀ wá ra bàtà ní ọjọ́ ọdún ìtúnu àwẹ̀ èyí tí a ṣe sẹ́yìn yìí níbi tó ti ní ó ra bàtà lọ́wọ́ arákùnrin tí orúkọ rẹ̀ tó ń jẹ́ Abraman yìí nígbà tó sì ní òun ti ṣe owó sí i lórí àsùnwọ̀n rẹ̀ ṣùgbọ́n Abraman Salisu ó ní òun kò rí owó kankan èyí tí sójà òun tó ṣe sínú àsùnwọ̀n òun. Ọ̀rọ̀ náà ló di wàhálà níbi tí sójà náà ti ṣe bẹ́ẹ̀ fi àkékọ́rí pé àní mo ti ṣe owó sí ọ nígbà tí Abraman ní alẹ́ mi ò rówó tẹ́ ẹ ṣe sẹ́ẹ̀ ọ̀rọ̀ bá di yánpọnyán ní í ṣe ni sójà òun tó jẹ́ ọmọ ogun lẹ̀ yìí náà bá ní ó yọ àdá aláàmú jáde ló bá fẹ́ sá Abraman ní agbárí ṣùgbọ́n Abraman náà ó ṣe bẹ́ẹ̀ fi ọwọ́ dáàbò bo agbárí ara rẹ̀ ní kété tó gbé ọwọ́ sí agbárí ọ̀hún níṣe ni Sudiki tó jẹ́ ọmọ ogun lẹ̀ yìí sójà náà ló bá gé ìka ọwọ́ Abraman mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ló bá gé bọ́ sílẹ̀ lásìkò tí Abraman Salisu tó ń pariwo fún ìrànlọ́wọ́ àwọn olùgbé agbègbè náà níṣe náà sọ nímọ̀ pé ọmọ ogun lẹ̀ yìí àtàwọn ènìyàn rẹ̀ tí wọ́n jọ wá ra bàtà ọ̀hún wọ́n ti túlẹ̀ wọ́n bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ wọ́n sì júbà ehoro àmọ́sá o. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Niger wọ́n ní wọ́n ti fi páńpẹ́ òfin gbé Sudik báyìí lẹ́ni tí ó sì wà ní àtìmọ́lé lọ́wọ́ nígbà tí Abraman Salisu tó ń gba ìtọ́jú ní ilé ìwòsàn àwọn olùgbé agbègbè náà. Wọ́n sọ dímọ̀ wípé kì í ṣe ní kì í ṣàná ní àwọn oníṣẹ́ láabi tí wọ́n jẹ́ adigunjalè àti àwọn ọmọ ogun lẹ̀ yìí tó ti máa ń ṣe agbára lò náà ti máa ń ṣe bẹ́ẹ̀ sí àwọn òṣìṣẹ́ àti ọlọ́jà ṣìbáṣìbò ní ìpínlẹ̀ Niger náà. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Akíní wípé iṣẹ́ ọlọ́bẹ̀ iṣẹ́ yìí tẹ́ bá wa jẹ́ kó àìbínú Elédùmarè yóò máa wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa títí di àkókò àti ìgbà tá padà máa fún wa ní ìròyìn míì lórí ìkànnì àròlé bàbá 1010 TV tó ta wà yìí. Ó kọ́ mi ò ní yí padà àyànfẹ́ Elédùmarè náà ni ó dàbọ̀.